ó mà ṣe o, ikú tún ti mẹ́ni re lọ. Àná òde yìí ọjọ́ sátidé la gbọ́ròyìn wípé Egbin Orun Tun jáde láyé. Ó mà wá lágbára o. Ètò ìsìnkú rẹ̀ lẹ́sìn ń wò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lónìí ọjọ́ Sunday 28 of April ọdún 2024. Arábìnrin Mọ́rẹ́níkẹ́jì Adélékè tí ọ̀pọ̀ mọ̀ sí Egbin Orun ló jẹ́ olórin ẹ̀mí nígbà ayé ẹ̀, bẹ́ẹ̀ ló tún jẹ́ wòlíì ńlá tí ọ̀pọ̀lọpọ̀ ti ara ẹ̀rí ìgbàlà àti ìwòsàn pẹ̀lú. Ìdílé mùsùlùmí ni wọ́n bí sí kó tó di wípé ó di onígbàgbọ́ tí Ọlọ́run sì kẹ́ dáadáa látàrí ìpè àti àwọn iṣẹ́ ìwòsàn ohun ìyanu tí Ọlọ́run ti gba ọwọ́ ẹ̀ ṣe. Èyí gan ló jẹ́ kí ìròyìn ikú ẹ̀ ó bá ọ̀pọ̀lọpọ̀ lójijì tí wọ́n sì ń béèrè wípé irú ikú wo gan ló mú arẹwà Mọ́rẹ́níkẹ́jì Adélékè lọ gan. Lára ìròyìn tó léde ni wípé arábìnrin yìí ló ṣẹ̀ ti ìlú Amẹ́ríkà dé níbi tí ó ti lọ ṣe iṣẹ́ abẹ kan, ṣùgbọ́n lẹ́yìn tó padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà ni àìsàn ọ̀hún ló tún ṣe é wò kó tó wá di wípé ó dágbére fáyé báyìí pé ó dìgbà ó ṣe. Ètò ìsìnkú ẹ̀ lẹ́sìn ń wò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ ò gbèrò nílé olóògbé náà pẹ̀lú bí àwọn ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ṣe pèsè láti fi eérú fún eérú fi erùpẹ̀ fún erùpẹ̀. A gbà ládùúrà pé kọ́lọ́hún bá wa tẹ́ ẹ sí afẹ́fẹ́ rẹ̀. Arábìnrin Mọ́rẹ́níkẹ́jì Adélékè, ìpàdé tún di ọjọ́ gbèǹde.